cars and be paying subsidized petrol for Cameroon, for Niger, for Benin Republic. No matter how long you protest, though, we are going to remove subsidy. Point tí Jagaba mú jáde ńbẹ̀ yẹn o. Àwọn tó wá dára ìlú tí wọ́n wá tí àwọn MC àwọn agbèrò Èkó tí wọ́n ń gba táàsì burúkú ní ọwọ́ wọn. Tinubu ló ní mọ́tò mẹ́rin, òun ò lè ní mọ́tò mẹ́rin kó máa san kíní káàkiri. So àwọn tó wá ní mọ́tò tán gba èrè burúkú lórí wọn kan, ó yẹ ẹjá máa gbọ́n, so ẹjẹ́ ká máa gbọ́. That is the truth. That is the truth. Unless you don't, yeah. And I'm going to win this election. And I'm going to win this election. Don't change the formula on me. I don't agree. But once Buhari keeps his promise of free and fair election, I'm going to win. Ṣé ẹgbọ́n tí bàbá wí, ó ní bí Buhari bó keep free and fair election. Tó ní free and fair election ló ń fẹ́, I must win. Ó máa win. Tinubu ti mọ tí ó ṣe, ẹ̀yin kọ́ ni ẹ̀kan ń bára yín jà ni mò ń sọ mi pé ọ̀rọ̀ election politics wọ́n ṣe é gbèjà. Má gbèjà politician. Ìjọ wo lẹ rí Fani Káyọ̀dé àti Dídó Màláyè tí wọ́n ń bára wọn jà lórí social media tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe blog tán fi posting tán update fúnra wọn. Ọjọ́ kẹrin kan lẹ tó rí wọn tán ní party kan tán dì mọ́ra wọn tán rẹ́rìn síra wọn. Mo ní wọn ṣe é gbèjà. Ìwọ tó jẹ́ Labour Party, ìwọ tó jẹ́ APC, tó jẹ́ PDP, gbogbo yín lẹ rí Bọ́lá Ahmed Tinubu ní ó kọ̀túnla tí wọ́n dìbò. Ó kọ̀túnla tí wọ́n dìbò. Peter Obi, Bọ́lá Ahmed Tinubu àti Àtíkù gbogbo wọn lẹ rí níbẹ̀ tí wọ́n jọ jókòó tí wọ́n jọ yọ̀. Kódà Ọmọyẹlé gan tún wà láàrin wọn bẹ̀. Olánwò yìí níbi tí Peter Obi tó ti bá bàbá Jagaba lọ́wọ́ yẹn Tinubu, ó bá lọ́wọ́ rẹ́rìn sí ìwọ wà ní Ọmọyẹlé ló wà lọ́ọ̀kan láàrin wọn yẹn níbi tí gbogbo wọn ti jọ pàdé. Wọ́n kíra wọn, wọ́n yọ̀ mọ́ra wọn. Obi dìmú ìwọ ọmọ yìí, ìwọ ọmọ tí mò ń wò yìí, ó sàbẹ̀ ń bá mi cascos, I must win. Ìwọ ọmọ yìí, ọmọ kékeré, ìwọ ń bá mi dúnkù, I must win. Ó ní níjọ́ tó kù ọ̀túnla tí wọ́n lọ sí town meeting ni wọ́n lọ sí ó kù ọ̀túnla tí wọ́n ti ìbò presidential tí wọ́n di presidential election. Àwọn pàdé ní ojú agbo. Peter Obi Labour Party ní obedient ọmọ dáadáa ọkàrẹjàre bàbá mi tó sùọ àti Jagaban bàbá yín nílẹ̀ Yorùbá bàbá wa nílẹ̀ Yorùbá bàbá wọn nílẹ̀ Yorùbá tó ní bàbá tèmi kan bàbá wọn nílẹ̀ Yorùbá èèyàn tíá náà ní ká pè ní èèyàn tèmi ọmọ ìlú tíá ọmọ ẹ̀jẹ̀ tíá ọ̀rẹ́ ó bára wọn lọ́wọ́ wọ́n rẹ́rìn síra wọn ìwọ́dẹ̀ ń kú ń ta ọ̀rẹ́ àti fúre ará ilẹ̀ Haúsá lọ́hùn àwọn àlìmọ́njìrì ó tó bára wọn lọ́wọ́ wàá rí pé Àtíkù gan jókòó Tinubu ló lọ bá níbi tó dúró sí ó tó bá òun náà lọ́wọ́ pé wá ọmọ ìyá mi mo máa win ní eléyìí o ó bá wù ẹ́ kó ṣe kinní bó bá wù ẹ́ ẹ rí pé ó bá lọ́wọ́ náà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wá jọmọ lẹ́yìn wọn ẹ wá ń dojú ogun kọra yín ẹ̀ ń bára yín jà mo ní election politics ò ṣeé gbèjà wọ́n fi yín gbá géèmù ń ta ni wọ́n mọ tán ṣe ní tígbọ́n tí Tinubu ṣe yìí kò tí ì sọ̀rọ̀ ní Abẹ́òkúta o níbi tí Tinubu ti sọ wípé ẹ bá àgbépo pamọ́ kẹ́ ẹ kówó pamọ́ mo máa dìbò mo máa wọlé wọ́n máa dìbò ó ti ní time ó ní determination fún nǹkan tí ó ṣe ẹ̀yin kàn ń para yín ẹ̀ ń jó ọjà ẹ̀ ń jó ilé ẹ̀ ń jó mọ́sálásí ẹ̀ ń pa àwọn èèyàn ẹ̀ ń threaten life àwọn èèyàn
ẹ fi ayé àwọn èèyàn dárò, ẹ̀yin tẹ́ wà nínú Yorùbá tẹ́jọ́ ọmọ Yorùbá ẹ ń polongo ẹ ń bára yín jàká. Tinubu tó jẹ́ pé ìyàwó ẹ̀ wọ́n ní Yíbò ni, Ṣèyí tó jọmọ rẹ̀ Yíbò ni Ṣèyí fẹ́, Sanwó-Olú fúnra rẹ̀ ó fẹ́ Yíbò, ìyàwó ẹ̀ wọ́n ní Yíbò ni, Mákindé nìbàdàn tó jọmọ Yorùbá Yíbò níyàwó ẹ̀, even eléyìí tó ń sọ̀rọ̀ ní Ogun State, former Èkìtì State, former governor ní Èkìtì State kì í ṣe Fáyẹmí o, Fáyọ̀ṣe, Yíbò níyàwó tán ló gbénulé, ó dẹ̀ ń sọ fún Gbádébọ̀ ó ní kò gbọ́ Yorùbá dáadáa, ṣé ìyàwó tiẹ̀ gbọ́ Yorùbá, sọmọ tiẹ̀ ń sọ Yorùbá, ṣé táwọn ọmọ rẹ̀ bá wà bẹ́ẹ̀ sáwọn ọmọ wọn lè sọ Yorùbá? Mo ní ẹ má dá sọ́rọ̀ wọn, ẹ̀yin ni kẹ́ ẹ dìbò fẹ́ni tẹ́ ẹ bá fẹ́ nínú yín, it's your right, right yín ni, ẹ fọ́ọ̀tì fẹ́ni tẹ́ ẹ bá fẹ́, ẹni tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ fẹ́ ẹ fọ́ọ̀tì fún wọn, ẹ fọ́ọ̀tì sẹ́ni tí wọ́n mọ̀ nínú ọkàn rẹ̀ tó mọ̀ wípé o fẹ́, má jẹ́ kán fi threatening pa ẹ́, wọ́n threatening ẹ, wọ́n threatening ẹ, ẹni tó bá fẹ́ gbé fún wọn gbé fún, ṣùgbọ́n tó rí pé tí wọ́n bá wá fọ́ọ̀tì yẹn ìbò tiẹ̀ yẹn ló máa count, tí wọ́n máa make sure wípé ẹ dúró bẹ̀ káàbọ̀ yìí torí wọ́n ń rí gẹ̀, ẹ rí pé láti jọ tí ìyẹn tí mo ti délé ayé tí mo ti gbójú mi rí election tó rí bí eléyìí, this is the first time in the history tí bá fẹ́ sọ nípa election president tí mo gbójúmọ́ tí mo rí pé open gbogbo bí polling unit tí wọ́n dá gbogbo ballot paper bẹ̀ dànù tí wọ́n jó níná àtàwọn tí wọ́n dànù àti ibi tí wọ́n pé kò tiẹ̀ sí logo Labour Party bẹ́ẹ̀ still náà gbogbo bẹ̀yẹn náà àti ibi tí wọ́n ti sọ pé nobody tó bá wọ bíbá APC tó bá ti dìbò fún APC kó padà sẹ́yìn gbogbo yẹn náà wọ́n ní wọ́n wọlé wọ́n dẹ̀ wá ojútò sí ibi tí àwọn nǹkan yẹn ti ṣe wọ́n náà wọlé ìyẹn mi wípé wọ́n rí igi tó wà ńlẹ̀ ni iṣẹ́ ọwọ́ wọn ni wọ́n ti ń ṣe tipẹ́ bọ̀tẹ́lẹ̀ ó wà òkú tó pọ́n bẹ́ẹ̀ fi gangan bá ń ṣẹlẹ̀ yà ṣùgbọ́n bí tí tíìmù tí géèmù yìí ń lọ ẹ tí ì mọ̀ bẹ̀. now mo sọ fún ẹ pé kó má ṣe ẹ máa gbọ́rọ̀ tí bàbá sọ mbẹ̀ yẹn God bless you Títílayọ̀ ẹ gbọ́rọ̀ tí Tinubu sọ mbẹ̀ yẹn ó lóun máa dìbò máa wọlé ẹ jẹ́ àgbọ̀. In subsidized petrol for Cameroon, for Niger, for Benin Republic. No matter how long you protest, though, we are going to remove subsidy. That is the truth. That is the truth. Unless you don't, and I'm going to win this election. Don't change the formula on me. I don't agree. But once Buhari keeps his promise of free and fair election, I'm going to win. And I'm going to keep all my promises to you. Why should I live as a rich man or fairly rich man? Have 4 cars. 4 cars of 4 ships. I'll be paying the same price for Maurice Minor. Why should we? We can invest the money wisely. When that was fashionable, the era is gone. The era is not now. Other economies are already building charge stations. We are yet to generate electricity. So, Jagaban sọ fún yín pé ẹ bá gbé gbogbo tó bá wù yín ke ó ti sọ ti pẹ́. Ó mọ̀ pé tébù yẹn máa tàn. Ó mọ̀ pé wọ́n máa gbá géèmù yẹn. Ó dẹ̀ ti mọ̀ pé òun ò lè wọlé. Ó ní ẹ bá sọ pé torí tó lẹ́sẹ̀ fẹ́ ṣe free and fair election, I must win. Ẹ bá gbépo pamọ́, I must win. Kẹ́ ẹ gbowó pamọ́, I must win. Gbogbo tó bá wù yín kẹ́ ṣe, I must win. Ṣé kò wá ṣe? Ṣé ìwọ tó ń bára yín jà ni ìwọ rò pé ó fi win? Pẹ̀lú bó ṣe kówó pamọ́ tó,
pẹ̀lú bí wọ́n ṣe kó pamọ́ tó ọmọ win ni ṣé kìí ṣe torí wọn ni torí rẹ̀ kọ́ ṣé kìí ṣe torí ẹ̀ ni àbí kò mọ̀ nípa rẹ̀ ó mọ̀ nípa rẹ̀ ṣé bí wọ́n ló ń jìyà orí ẹ̀ ẹ wo iye ẹ̀mí tó bọ́ torí owó tí wọ́n kó pamọ́ iṣẹ́ tó ń ṣe gan àwọn ọjà àwọn kan ń ta oúnjẹ tútù àwọn tó ń tẹja tútù àwọn tó ń tẹja yíyan àwọn tó ń ta tòmẹ́tò gbogbo nǹkan yẹn á bàjẹ́ torí kò sí owó táwọn èèyàn fi lọ rà wọ́n gba transfer àìmọye nǹkan tó jẹ́ pé ó jẹ́ bí oúnjẹ tí wọ́n ti ṣe owó ṣe ń wọlé kọ́ ni ó ṣe wọlé epo àwọn tó ń lé epo tí ó yẹ pé kò tún síná tí wọ́n fi ra nǹkan àwọn onímọ́tò ń kọ́ gbogbo nǹkan ó affect economic totally ní Nàìjíríà because of pé ẹ fẹ́ wọlé election ẹ dẹ̀ ti dìbò you must win and you are winner but àti mọ̀ bí tí ń lọ you are the winner kẹ́ni kankan mọ́ sàmì sí sálángá kí n má bàa fi èpè yanjú ayé ẹ o torí ẹ̀ ń gbá mi o ẹ dákun ẹ má bá ń tẹ láìkì àti lọ́ọ̀fù yóò dáa fún yín so therefore àwọn pípù ìmọ̀ nǹkan ṣe wá ìtẹ́yìn lọ ju ọjà wá ìtẹ́yìn jó mọ́sálásí tó wá kú dẹ̀dẹ̀ tẹ́yìn wá lẹ gbé nǹkan síta so o fẹ́ sọ pé Sanwó-Olú so owó wà nínú àkáǹtì 1.2 billion láti bí ọdún 4 tó ti wà ní orí ipò gómìnà ó wá kù bíntín tí wọ́n tún dìbò míì ó tún wá ṣe nǹkan yẹn ní oṣù tó lọ ó ṣe nínú ọdún tó lọ ó ṣe ní pé January ó kó fi ṣe Christmas bonus Christmas parole tí mo sọ mo lọ́rọ̀ mi máa ń jáde wàláì ọ̀rọ̀ mi ń jáde lọ́dọ̀ Jagaban ọ̀rọ̀ mi ń jáde lọ́dọ̀ Jagaban wàláì Azim Jagaban wò mí bí ò bá wò mí àwọn ọmọ rẹ ẹni tó súnmọ́ Tinubu pẹ́kípẹ́kí wò mí níjọ́ tí Tinubu fẹ́ wọlé kí ni mo sọ ńjọ́ náà mo ní etí ẹ̀ ṣe promo iná fún wa mo ní ẹ̀ ṣe promo sẹ́mi ò sọ bí mo ní iná lásán etí ẹ̀ ṣe promo fáwọn tó wà lẹ́kọ̀ọ́ yẹn ó ti ẹ̀ nídìí gbogbo Nàìjíríà nínú Èkó yín ẹ̀ ṣe promo pé etí ẹ̀ fáwọn ènìyàn kí náà yẹn máa lọ etí ẹ̀ ṣe fóṣù kan kí náà má ṣẹ́jú báyìí ká tiẹ̀ kọ́kọ́ wò gbèsè yín wàlẹ́ wọn ní lájọ tí Tinubu ti wọlé nínú ojú Èkó iná ò lọ ńbẹ̀ inú ò lọ nínú ojú Èkó ìyẹn mi pé ó ń gbọ́rọ̀ mi ọ̀rọ̀ tẹ́ni ń débẹ̀ yẹn èmi dẹ̀ láìkí bó ṣe ń débẹ̀ torí bẹ́ẹ̀ mi ṣe ń sọ èmi mú pọ́ìntì mi èmi rí mo ń mọ́nítọ̀ yín back to back ni mo ní ẹ ṣe promo fún wa promo iná pẹ́ẹ́ tí ẹ̀ wọlé ẹ jẹ́ káwọ́kọ́ wò ká fi ṣe preamble pé tẹ́ bá dórí ipò yẹn o àfẹ́rí ẹ̀rí wọ́n ní nínú ojú Èkó kì í ṣe gbòòrò kì í ṣe ta o nínú ojú Èkó nínú Èkó gangan wọ́n ní náà yìí ò lọ láti dọ́tí Tinubu tí tán ti ṣe swearing tán ti fún ní certificate tán ti announce as a winner wọ́n ní náà lọ ẹ bèrè lọ́wọ́ àwọn tó wà ní ojú Èkó nínú ojú Èkó ni kì í ṣe ta o kì í ṣe àwọn tó wà ní sáìdì abúlé Ẹ̀gbá nǹkan kan àwọn tó wà nínú Èkó gangan nínú Lagos gangan wọ́n ní náà lọ iná yìí ò tí ì lọ láti gbà náà ìyẹn mi pọ́rọ̀ mi ń débẹ̀ ọba flag kó rìpọ́ọ̀tì kó já mi sí kó já àwọn èèyàn mi síta àwọn èèyàn tí àwọn tó wọ̀ àwọn tẹ̀mí fẹ́ kó wò kí sẹ́yìn tó ń ṣe wòrè tó ń ṣe wòrè àwọn tó jẹ́ kókó yẹn gangan ni tó wé lè ta tún sọ lánàá lórí ẹ̀sà àṣìta gbé jáde wọ́n ti jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ mi ká wọn látọ̀rẹ́ wọ́n rí i pé yẹn èmi ò kí mẹ́nu kúrò nínú ọ̀rọ̀ Sanwó-Olú lórí ẹ̀sà sí yẹn rí i pé mi mẹ́nu kúrò mẹ́ kò dẹ̀ sígbà tí n bá máa sọ̀rọ̀ ibẹ̀ ni màá sọ gbogbo àwọn tó ń bú wọn lórí Facebook ẹ rí wọn kán sóòkè nìyẹn wọn ò ní ṣú ẹ mọ kàn lè fẹ àwọn tó fẹ́ bíbẹ kàn lè bíbẹ wọn ò ní débẹ̀ mo dẹ̀ tún sọ fún ẹ pé n tó ń jẹ́ kó jìyà lẹ́ni ni ọ̀rọ̀ ẹ̀sàs ọ̀rọ̀ wa ń dọ́dọ̀ yín àwa ń gbádùn bó ṣe ń débẹ̀ ẹni ọmọ ológo number 1 màmá nìyẹn ẹ̀ẹ́sìkẹ̀ wọ́n wá dìbò ṣé wọ́n wọlé kí ló tún wá ṣẹlẹ̀ nínú ọjà ẹ lọ́mọ Yíbò ní Gbádébọ̀ wọ́n ní bàbá bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ó lọ́mọ Yorùbá lòun ọmọ inú Èkó lòun ìyá ẹ̀ lè jẹ́ Yíbò àìmọ̀ ṣé ọmọ Tinubu tó lọ fẹ́ Yíbò tọ́mọ rẹ̀ bá fẹ́ contest lọ́la àbí tó bá jẹ́ pé ọba ni Tinubu jẹ́ let's for instance ọba kábíyèsí gangan ni Tinubu jẹ́ tí ó jẹ́ pé ọba aládé ni Tinubu jẹ́ bí Tinubu ṣe fẹ́ Yíbò yẹn tí ọmọ rẹ̀ fẹ́ Yíbò tí wọ́n á padà dáfá ṣé ọmọ rẹ̀ yẹn kọ́ ló máa jọba láròlé ọkùnrin ṣé ìyá rẹ̀ kọ́ ni Yíbò wọ́n ní ìyá Ṣèyí wọ́n ní Yíbò ni Yíbò ní Delta State àmọye àwọn ọba aládé yín
tí wọ́n fẹ́ Yíbò tí wọ́n fẹ́ Fúlàní ẹgbẹ́ ẹ̀yìn lẹ́ ń rò ká torí pé ẹ fẹ́ ṣe campaign mọ̀dàrú Sanwó-Olú wọn ló fẹ́ Yíbò a dẹ̀ fi fídíò hàn yín lánàá ó dé ilé tó wà tó ló wà nínú ilé rẹ̀ gan fún Yíbò ni igbákejì Sanwó-Olú lọ́wọ́lọ́wọ́ Fúlàní Haúsá ni ẹ lọ́wọ́ igbákejì ẹ̀ Quadri Hassan kì í ṣe ọmọ Yorùbá Quadri Hassan tó jẹ́ igbákejì Babájídé Sanwó-Olú kò kì í ṣe Yorùbá kí ni jẹ́ Quadri Hassan Muslim ticket Muslim náà lẹ́tún ṣe lẹ́kọ̀ọ́ ẹ wá ń complain ẹ wá lọ ń threaten àwọn ọlọ́jà pé tí wọ́n bá fi lè dìbò fún Gbádébọ̀ o ẹ máa wọ Sanwó-Olú lọ bá wọn ó lọ máa threaten wọn wọ́n ní Sanwó-Olú láti ìgbà tó ti ṣe tán ti bẹ̀rẹ̀ campaign ẹlẹ́ẹ̀kejì wọ́n ní Babájídé Sanwó-Olú ò campaign ẹyọ̀kan ní gbogbo inú Èkó ìgbà tó wá kù ọjọ́ bíi 4 torí wípé bọ̀bọ̀ jẹ̀ndọ̀ àti Gbádébẹ̀ gbogbo àwọn PDP Labour Party àwọn méjèèjì àwọn boys yẹn wọ́n ń wọnú gbogbo àwọn bìyẹn inú ọjà kankan láti campaign káàkiri ìwọ Jídé wá kọ̀tán la ìwọ wá ń lọ wá gbé campaign lọ sínú ọjà lẹ́yìn ìgbà tí ìjọba ti kọ́kọ́ bá ní campaign pé ó ti tó tásìkò ó kọjọ́ bíi 4 tẹ́ máa dìbò ọ̀sẹ̀ wá gbé campaign kiri ẹ̀ ń threaten àwọn ọlọ́jà wọ́n náà lọ juná sásà àṣírí àwọn tó juná sí ọjà Akérèlé is APC ẹ jẹ́ ká gbé intrabaye ẹ̀yin tèmi ẹ jẹ́ ń gbé intrabaye ẹ jẹ́ ká gbọ́ àṣírí àwọn tí wọ́n dìbò nínú ọjà yes àwọn tí wọ́n jó ọjà tí wọ́n sọná sí ọjà Akérèlé lánàá àṣírí wọn padà tú síta gbangba ní gbangba làṣántà ló tú ó tú kọjá wárawàra àṣírí wọn tú o ẹ jẹ́ ká jọ wò ọ̀rọ̀ ó le díẹ̀. It was a raging fire which began in the middle of the night. The damage was much, shops were razed to the ground, and traders left with only the charred remains of their goods and buildings. Firefighters had quite a task of putting out the fire. By the time a rice crew arrived at the scene, what was left were petty traders' counters, slits, iron rods, and the little recovered spare parts. The look on the faces of shop owners and bystanders was that of grim and total dismay. Livelihoods lost and many hopes shattered overnight. This is my shop here. Look at my shop here. You can see everything here. Look at my goods here. For long time labor for how many years? Then waste it under a seconds. Look at it here. Eh? If Igbo people will go, they cannot live here with them. They cannot live here with Igbo people. We're all together. Say one Nigeria, one Nigeria. What the meaning of one Nigeria? They're talking about one Nigeria. But not one Nigeria. Look at what they're doing to us here now. Destroy everything we have for how many years? What are some for how many years? They destroy it. Many of the traders suspect the fire outbreak to be the handiwork of some miscreants, whom they allege had made previous attempts to burn down the market. This is a well-planned attack. It's not an accident. It's not an accident. It's a well-planned attack. So we want the government to come to our aid to investigate and unravel the mystery behind this. Because last week, they intentionally came. There were 7 with Korugbe and 4 Okadas. They threatened to burn down the market. And they really tried to burn down the market that last week. And they couldn't succeed because we called the police, Tolu police station, and the police station, they came here and they chased those people away. They couldn't catch any of them. So this week again, they tried. And that last week, they shot 2 people. They shot 2 people before they left. And this week, they have come here and perfected their plan and complete their mission. So what I'm trying to say is that, please, we need protection. We are not protected in this country anymore. We don't have commit any crime by being who we are. We are business people. We don't care about what is happening in the country. We are trying to survive. And that last week, they came here with 4 bikes, with 1 Korokwe. So then couldn't succeed. Then they run away. Then we discover fuel that they come with. Now keep it. They will now report to DPO. DPO now say, okay, we will now take in charge of this place, coming constantly to watch them. So okay, we will now realize our hope on him. So this night again, around 3 a.m., the same man called me again. Said, now they have come. They now with Korokwe, 7 boys, that Okada, 3 men. That's driver and 2 passengers. They are 12. So now came here. Now put here fire. Started the fire. Then now shooting gun up. Poke. When escaping gun, let people now security, all those people that are running. Nobody near there.
They said I should call DPO. I called DPO. Said DPO, see what is happening. They not come again. No, he said okay, they are here. But before they came here, this disaster had been too much. So in the process, they now killed one security. The Labour Party gubernatorial candidate, Gbadebo Rhodes Viver, was amongst early sympathizers to visit the market and console the traders. Lagos State is welcoming to everybody. Nobody has a right to be intimidating anybody in Lagos State. And we are here to stand with the people of this market. And we are going to support them. And as governor of Lagos, I'm going to rebuild this market. The traders say they are looking up to the state government and good Samaritans to come to their aid so they can restart their businesses. Fadeshola Shotingwa, Arise News. Ẹ ṣeun gan ni ṣé ẹ ti rí pé àwa ò kí kúrò ń bí. Stop all this rubbish. All this thing cannot promote peace. Ayé ẹ máa rún ni. Jẹ́ n fi ẹ́ síbi tó ti wá. Mo fẹ́ fi ẹ́ síbi tó ti wá. Good. Ó ti lọ bí tó ti wá. Ó bá ti sọ nonsense lórí ètò mi. Màá fi ẹ́ sí àwọn àyè tó need. Torí ò ní di ibi tó dáa. Àwọn àyè tó need ni màá fi ẹ́ sí. So ẹ̀yin èèyàn mi nínú Olúwa, táyé yín ò dá, táyé yín ò ní dojúrú. Títí yín ò ní yẹ̀. Ṣé ẹ ti rí nísìn pé APC is a terrorist group. Nígbà tẹ́ bá ń fi tipátipá dandan gbọ̀n mú àwọn èèyàn wípé kán lè ṣe tiyín. Ẹ̀yin ìkan náà ni wọ́n rán lọ sí inú EndSARS, kán lẹ lọ rí bá EndSARS jẹ́. Tẹ́ lọ rí jó bẹ́ẹ̀. Ẹ tún dé again. Ẹ máa sọ̀rọ̀ sáwọn èèyàn bíi pẹ́yìn nìkan lẹ ní ilé ayé. Àwọn tẹ́ ẹ dẹ̀ ń gbèjà ò ṣe gbèjà. Ṣé ẹ ṣe tó tẹ́ fẹ́ bọ́ nínú ìyà ni? Ojoojúmọ́ lẹ fi ń sunkún wípé àtàwọn epo wọn nítorí tara tí wọ́n, torí service interest ara tí wọ́n. Torí service interest ara tí wọ́n képo kúrò ńlẹ̀. Ẹ wo iye tẹ́ ń repo, ẹ wo iye tẹ́ ń ra ata, ẹ wo iye tẹ́ ń ra gàrí, ẹ wo iye tí ráìsì dà. Àwọn ọmọ iléèwé gẹ̀ẹ́ lè rówó rán ọmọ yín léèwé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín ló ti dìdàkudà sígboro. Àwọn ọmọ yín ló ti dolóṣó. Gbogbo bí nǹkan ṣe ń ṣàwọn èèyàn tó, wọn ò ronú láti sọ pé bóyá pé káwọn tiẹ̀ ṣe investigation. Train tó bá ó tún ní accident, ẹ wo iye ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó tún kú lẹ́nìí nínú train.